Hosanna yẹ ọ́, ó ṣé o bàbá. Ọpẹ́ ló yẹ ọ́, bàbá olóore. Ìyìn ló yẹ ọ́, Ọlọ́run ọba. Hosanna yẹ ọ́, ó ṣé o bàbá. Olúwa gbé yín ga fún ọ̀fẹ́ tẹ́ fi fún wa lónìí. Ẹ̀dí tó wà níwájú yín tẹ́ ọgbọ̀pẹ̀ wa. À ń lọ sí inú ẹ̀kọ́ ilé ọjọ́ ìsinmi. Olúwa gba ògo, bá wa sọ̀rọ̀, wà pẹ̀lú wa. Jésù Kristi Olúwa wa. Àmín. Ọlọ́run nínú ìṣàkóso ènìyàn. Òun ni àkọlé gbòòrò títí sáì. Ọlọ́run nínú ìṣàkóso ènìyàn. A dẹ̀ ti kọ́ síwájú bọ́lọ́run ṣe lo àwọn àlùfáà, bọ́lọ́run ṣe tún lo àwọn onídàájọ́. Ní òní a fẹ́ wo àwọn tí Ọlọ́run tún lò gẹ́gẹ́ bí irinṣẹ́. Bọ́lọ́run ṣe gbé àwọn ọba kalẹ̀, bọ́lọ́run ṣe gbé àwọn ọba dìde. Ní gẹ́gẹ́ bí àkọsórí tí a ní ibẹ̀ ní Ọlọ́run ọ̀gá ògo ní í ṣe alákòóso nínú ìjọba ènìyàn. Òun á sì yan ẹnikẹ́ni tí ó wù ú ṣe olórí rẹ̀. A máa rí yẹn nínú ìwé Dáníẹ́lì orí 5 verse 21d. Ìkan nínú àwọn ọba ayé ló sọ yìí nígbà tí Ọlọ́run kọ́ lọ́gbọ́n. Ìgbà tó ọpọlọ ẹ pé wá rí pé Ọlọ́run yìí òun ni ọba ọ̀gá ògo. Kò sí èèyàn kankan tó ń jẹ́ ọba àwọn ọba o. Ọlọ́run ló ní àpèlé yẹn. Lónìí a fẹ́ lọ sínú kókó ẹ̀kọ́. Wọ́n ní àwọn ènìyàn náà béèrè fún ọba. Àwọn ènìyàn ló béèrè fún ọba, àwọn ènìyàn Ísírẹ́lì. Kí ni èrèdí? Wọ́n ní ìkùnà Sámúẹ́lì òun ló ṣokùnfà rẹ̀ o. Sámúẹ́lì wòlíì Ọlọ́run. Ìkùnà ẹ̀ ló wá ṣokùnfà káwọn èèyàn máa béèrè fún ọba. A máa rí gẹ́gẹ́ bí ìwé ìṣègbè kalẹ̀. Ó ní àpàṣẹ fún Sámúẹ́lì láti fún wọn ní Sọ́ọ̀lù. Èyí tá a máa dẹ̀ ṣiṣẹ́ lé lórí lọ́sẹ̀ tó ń bọ̀ ní ìyànsípò Sọ́ọ̀lù àti iṣẹ́ rẹ̀. Bọ́lọ́run ti ṣe mú ìyànsípò rẹ̀ wáyé, bí ó ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Ọlọ́run tó sí. Náà ẹ jẹ́ ká bọ́ sí èyí tí ẹ̀ka iṣẹ́ lé lórí lẹ́nu. Àwọn ènìyàn náà béèrè fún ọba. Tá bá ka Sámúẹ́lì kínní orí 8 láti ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 22. Sámúẹ́lì kínní orí 8 láti ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 22. A máa rí àwọn ìtàn yìí níbẹ̀. Bí àwọn ìjòyè, bí àwọn àgbààgbà bọ́n ṣe tàn Sámúẹ́lì lọ ní ìlú rẹ̀ ní Rámà. Tán lọ bá, tán bẹ̀, tán sọ pé a rí pé ó ti dàgbà o. Ṣùgbọ́n a rí pé àwọn ọmọ tí ẹ yàn dípò láti máa ṣe iṣẹ́ onídàájọ́, wọn ò ṣe dáradára. Wọ́n ń gbẹ̀bí fáláre, wọ́n ń gbé àréfẹ́lẹ́bí, wọ́n ń gba bribe, wọ́n ń gba oríṣiríṣi, wọ́n ń wá àwọn ìwà tó dára. Ẹ jẹ́ ká wá wo nǹkan tó ṣẹlẹ̀. Now, ìkùnà Sámúẹ́lì ló ṣokùnfà rẹ̀. Gbogbo àwọn àgbààgbà Ísírẹ́lì sì kó ara wọn jọ. Wọ́n sì tọ̀ Ísírẹ́lì lọ sí Rámà. Wọ́n sì wí fún pé kíyèsí, ìwọ darúgbó, àwọn ọmọ rẹ kò sì rìn ní ìwà rẹ. Ìjẹ́ fi ẹnìkan jọba fún wa kó lè máa ṣe ìdájọ́ wa bí ti gbogbo orílẹ̀-èdè. Ṣé ẹ̀ṣẹ̀ ni pé kíyàn di arúgbó? Gbogbo náà la máa ń gbàdúrà, Olúwa fún mi ní ẹ̀mí gígùn àtàlàáfíà. Tọ́lọ́run bá dẹ̀ gba àdúrà yẹn tíyàn ní ẹ̀mí gígùn àtàlàáfíà, ìyẹn á dàgbà, ìyẹn á darúgbó. A dẹ̀ mọ̀ pé tíyàn bá darúgbó, ọ̀pọ̀lọpọ̀ ohun ló máa ń ṣẹlẹ̀. Èèyàn ò ní lágbára bí ìgbà kan mọ́. Àwọn kan pàápàá wọ́n máa ń ní àwọn health issues lónírúurú. Ẹlòmíì gan ó lè suffer stroke. Ẹlòmíì gan kò ní máa rántí nǹkan dáradára mọ́, táwọn òyìnbó ń pè ní dementia. Ẹlòmíì á máa ní orphan. Èèyàn bá ti darúgbó, àwọn àìsàn arúgbó ó máa ń tẹ̀lé. Kò ń ṣẹ̀ṣẹ̀. Lóòtítọ́ a ti rí àwọn ìránṣẹ́ Ọlọ́run tó ń ṣe takuntakun rí nígbà tó ń jẹ́ èwe. Tó jẹ́ pé tó bá dé pápá ìṣeré ìsọjí, wà á rí wọn bó ṣe máa ṣiṣẹ́ tí ìyàlẹ́nu á máa ṣẹlẹ̀. Ṣùgbọ́n ìgbà kan ń bọ̀ tó ń dàgbà. Ṣé àwa ní provision fún àwọn ìránṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀? Nígbà tó wá di pé wọ́n dàgbà tán, tó yẹ kó fẹ̀yìntì kó máa jọlá, à lé wọn dànù, à gbé wọn káàkiri, à ní wọn ò mọ̀ ṣe mọ́. Èmi ò mọ ẹni tí ọ̀rọ̀ yìí bá wí. Àwa náà gẹ́gẹ́ bí ọmọ, àwọn àgbààgbà wa, àwọn òbí wa tó darúgbó,
kí ni nǹkan tá a ṣe fún un. Now ẹ jẹ́ ká wá wo ohun tí ibi tí Sámúẹ́lì tó ti ṣe okùnfà ìkùnà yìí. Wọ́n ní point 1, Sámúẹ́lì sọ àwọn ọmọkùnrin rẹ̀ di onídàájọ́, ṣùgbọ́n Ọlọ́run á sọ wọ́n di onídàájọ́ bí? Ó hàn gbangba pé kò béèrè lọ́wọ́ Ọlọ́run kó tó ṣe èyí. Báwo ni Ọlọ́run yóò ti ṣe fọwọ́ sí irú àwọn ọmọ oníwàkiwà bẹ́ẹ̀ tí wọ́n kùnà láti kẹ́kọ̀ọ́ lára ìkùnà Élì? Ìjẹ́ a kò rò pé àwọn ìgbésẹ̀ yíyan àwọn adarí wa nílò àgbéyẹ̀wò bí? Ìgbésẹ̀ tá máa ń gbé láti yan àwọn adarí ó nílò àgbéyẹ̀wò. Ní tí má dẹ̀ wò bíbá gẹ́gẹ́ bí ohun tí a sọ pé ó yan àwọn ọmọ rẹ̀ láti jẹ́ onídàájọ́. Èmi rí pé ó dàbí pé ó ní ẹni tóun náà ń tẹ̀lé. Nítorí Élì náà nígbà tí ìyẹn náà dàgbà, àwọn ọmọ ẹ̀ Hófínì and Fíníásì àwọn ló ń ṣe onídàájọ́. Then àwọn school of thought kan tún gbàgbọ́ wípé tí Ọlọ́run bá ti pe ọkùnrin pé ìyàwó ẹ̀ Ọlọ́run ti pe náà nìyẹn, torí pé àwọn méjì di ara kan. Àwọn kan tẹ̀ tún gbàgbọ́ pé gbogbo ẹbí yẹn pátápátá ló di ìránṣẹ́ Ọlọ́run. Ṣùgbọ́n lótìítọ́ wà nínú ilé Ọlọ́run, ṣé kò ṣe pé ẹ̀gàn ló ń mú bá orúkọ ìdílé ẹ̀? Ṣé kò ṣe pé ẹ̀gàn ló ń mú bá iṣẹ́ ìránṣẹ́ tó gbélé ẹ lọ́wọ́ àbí tó gbélé àwọn òbí rẹ̀ lọ́wọ́? Òun ni nǹkan tó ṣẹlẹ̀ níyìn. Now point 2, ìkùnà Sámúẹ́lì láti tọ́ àwọn ọmọ rẹ̀ dáradára ló mú kí àwọn àgbà náà béèrè fún ọba. Ohun tí Ọlọ́run ti ṣàsọtẹ́lẹ̀ láti ṣẹlẹ̀ ní ọjọ́ iwájú. Àwọn ohun mìíràn tó mú kí ìbéèrè yìí wáyé lè jẹ́. Now wọ́n ní lákòótá àwọn ọmọ ẹ̀ dáradára. Lótìítọ́ a rí ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run, wọ́n ti fi gbogbo àkókò wọn bọ́ àgùntàn. Wọ́n ráyè ti ìdílé, wọ́n tẹ̀ mọ́ bọ́mọ ṣe ń ṣe. Lótìítọ́ àwọn ọmọ kan dẹ̀ ni wọ́n kọ́ wọn dáadáa, ṣùgbọ́n wọn gbẹ̀kọ́ ni. Wọ́n náà àṣìgbé ọmọ wọ́ọ̀dù. Èèyàn kan náà ló tún sọ ẹ̀. Wọ́n ní ó lè jẹ́ pé dídi ògbó Sámúẹ́lì, ẹ̀mọ̀ kó mo sọ aláìlágbára àti ìbẹ̀rù pé ó lè kú. Sámúẹ́lì dẹ̀ ti wá dàgbà ń sìn, kò nágbára mọ́. Àwọn dẹ̀ fẹ́yàn tó pé wọ́n máa lọ ṣojú wọn lójú ogun gẹ́gẹ́ bí àwọn ọba orílẹ̀-èdè tó kù. Ó máa ṣojú wọn. Sámúẹ́lì ò lè ṣogun yẹn mọ́. Ẹni tó jẹ́ pé ó ti ń mì, ẹni tó jẹ́ wípé ó ti ń bend, wọ́n ṣáà ti bẹ̀rẹ̀ sí ń wá wàwí onírúurú. 2, àwọn ọmọ Sámúẹ́lì ti kùnà gẹ́gẹ́ bí onídàájọ́. Ta ni ó yàn? Ènìyàn tàbí Ọlọ́run? Àwọn ọmọ náà wọ́n tún pẹ̀lú èrèdí tí àwọn ènìyàn yìí fi ní àyà láti lọ bá Sámúẹ́lì. Àwọn ọmọ Ísírẹ́lì fẹ́ láti dàbí àwọn orílẹ̀-èdè yòókù. Wọ́n ní wọ́n fẹ́ adarí tó fẹsẹ̀ múlẹ̀ tí yóò jẹ́ àjogúnbá. Wọ́n fẹ́ adarí tó máa fẹsẹ̀ tó máa jẹ́ àjogúnbá, kí wọ́n pé àwọn náà máa lè máa bá àwọn orílẹ̀-èdè tó kù ṣe. Wọ́n ti gbàgbé irú ẹni tí wọ́n jẹ́, pé ẹni ẹ̀dá ọ̀tọ̀ ni wọ́n, ẹni tí Ọlọ́run yà sọ́tọ̀ tó wọ́n fara hàn wé àwọn ẹlòmíràn. Wọ́n ní wọ́n fẹ́ orílẹ̀-èdè tó ní ìṣèlú nínú. Ìkùnà wọn láti dá Yahwe mọ̀ gẹ́gẹ́ bí ọba wọn tí a kò lè fojú rí. Àṣìṣe tí ó lè ti kíkọ̀ Ọlọ́run sílẹ̀ á fi ìyà yìí jẹ wọ́n nípasẹ̀ ọba àkọ́kọ́. Lóòótọ́ wọ́n béèrè fún ọba. Olúwa dẹ̀ sọ fún Sámúẹ́lì pé má bínú sọ̀rọ̀ tán sọ yẹn. Dá wọn lóhùn, fún wọn ní ọba. Gbogbo ń ṣe wọn lọ́kọ̀, ṣùgbọ́n mi lọ́kọ̀. Mo dẹ̀ rí àwọn ìfarabalẹ̀ tí Sámúẹ́lì ní. Ní tó bá ṣe olórí mìíràn ni, tí wọ́n á gbérú ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá, ó máa bẹ̀rẹ̀ sí ń fi wọ́n ré ni. Àwọn bíi wòlíì Èláíṣà. Kí làwọn ọmọ kéékèèké ṣe? Àwọn ọmọ 42 ó fi wọ́n rí. Àbọ̀ bí àrísì jáde ó sì pa wọ́n yánnayànna. Kò wọjọ́ iwájú. Àwọn ọmọ tó bá tẹ̀tú lè ṣẹ̀yìn dè fún. Èmi ò mọ̀ bí àwọ̀ ni o, ṣùgbọ́n òun kò ṣe bẹ́ẹ̀. Ìṣe ló bá Ọlọ́run sọ nínú àdúrà. Ọlọ́run dẹ̀ tọ́ sọ́nà. Bí a bá ti ń bọ́ Ọlọ́run sọ̀rọ̀, Ọlọ́run á máa tọ́ wa sọ́nà. Now wọ́n ní ju gbogbo rẹ̀ lọ, ohunkóhun kò lè bọ́ Ọlọ́run lójijì. Ó ti pèsè ọba láti ìgbà pípẹ́ ṣáájú kí wọ́n tó béèrè fún ọba. Abájọ tó fi ọkàn Sámúẹ́lì tó pòrúurú balẹ̀. Ó mọ òpin láti bẹ̀rẹ̀. Ọlọ́run nìyẹn. He knows the ending right from beginning.
ẹni tó ti bá Mósè sọ̀rọ̀ láti ọ̀pọ̀lọpọ̀ ọdún kátẹ̀ tó bí Sámúẹ́lì rárá lọ́pọ̀lọpọ̀ ọgọ́rùn-ún ọdún, pé àwọn ìgbà kan ṣì ń bọ̀ táwọn ọmọ Ísírẹ́lì máa jẹ ọba o. Ẹ má jẹ́ kó jẹ́ pé àjòjì ló máa jẹ ọba. Ọba ò gbọ́dọ̀ jẹ́ oníwọ̀bìà, ọba ò gbọ́dọ̀ jẹ́ olè, ó láti jẹ́ ẹni tó ń pa òfin mọ́ àti bẹ́ẹ̀ 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 lọ, gẹ́gẹ́ bá a ṣe rí nínú ìwé yẹn. So Sámúẹ́lì wá bẹ̀rẹ̀ sí ń bá wọn sọ pé nǹkan bá dẹ̀ sọ pé ọba onírúurú nǹkan ọba máa ń béèrè o. A béèrè fún ilẹ̀ yín, ó lè lu àwọn ọmọ yín kí wọ́n fi ṣe jagunjagun. Àwọn èèyàn ní àwọ̀ nǹkan kíkọ tó bá ṣe, wọ́n fi gbẹ́lẹ̀fà gbépo nǹkan tá a fẹ́ ní kí wọ́n ṣe. Ṣùgbọ́n Olúwa dẹ̀ sọ fún Sámúẹ́lì pé ṣe gẹ́gẹ́ bí wọ́n ti wí. Àwọn ìṣẹ̀lẹ̀ ṣí ilẹ̀kùn fún ohun tí ó kàn nínú ètò Ọlọ́run. Ẹnikẹ́ni tí a bá fi sípò tàbí tí a fààyè gbà ni a lè tọpasẹ̀ rẹ̀ padà sí ọ̀dọ̀ Ọlọ́run. Ẹni tó ń ṣàkóso ìjọba ènìyàn kò ṣe èṣì. Nàbí a pàṣẹ fún Sámúẹ́lì láti fún wọn ní Sọ́ọ̀lù. Sámúẹ́lì sì gbọ́ gbogbo ọ̀rọ̀ àwọn ènìyàn náà, ó sì sọ wọ́n ní etí Olúwa. Olúwa sì wí fún Sámúẹ́lì pé gbọ́ ohùn wọn kí o sì fi ọba jẹ fún wọn. Olúwa ní Jẹ́bákà 21-22. Olúwa gbọ́ ohùn wọn kó dẹ̀ fún wọn ní ọba. Ó hàn gbagba pé nǹkan náà kò wù Sámúẹ́lì. Lótìítọ́ ó jẹ́ ìṣàfihàn ìṣọ̀tẹ̀ ojúkorojú sí Sámúẹ́lì lẹ́yìn ohun gbogbo tí Olúwa ti lò ó fún láàrin wọn. Ṣùgbọ́n Ọlọ́run fi lọ́kàn balẹ̀, ó ní ìwòye tó dára nípa ìṣẹ̀lẹ̀ náà. Yóò máa ya ènìyàn lẹ́nu ìdí tí Ọlọ́run olùmọ̀ ohun gbogbo náà yóò ṣe fààyè gba Sámúẹ́lì láti fún wọn ní ọba. Ó ti fún wọn ní agbára láti yàn, èyí tó ní í ṣe pẹ̀lú ọkàn, ìfẹ́ àti ohun tí ènìyàn fẹ́ láti yàn. Ọlọ́run bọ̀wọ̀ fún èyí, ó sì mọ bí ó ti lè mú àwọn ètò rẹ̀ wáyé, kódà nígbà tó bá dàbí wípé irú àwọn ohun bẹ́ẹ̀ tí a yàn kò dára tó. Ọlọ́run fún wa lóore ọ̀fẹ́ láti yàn ohun tí a bá fẹ́. Ẹlòmíràn dẹ̀ ní tó bá náà dẹ̀ ń bọ́ Ọlọ́run sọ̀rọ̀. Ó dìgbà tẹ́lómi bá fẹ́ aya, ó sì máa bọ́ Ọlọ́run sọ̀rọ̀. Olúwa ta ló fẹ́ kí n fẹ́? Wọn kò fi àwọn other aspect of life lọ́lọ́run lọ́wọ́. Financial aspect, business, occupation, material, títí kan nǹkan tó lọ́kàn léwe. Ṣùgbọ́n wọ́n kàn máa fi side kan. Ẹ jẹ́ ká náà kẹ́kọ̀ọ́ lára Sámúẹ́lì. Tó ohunkóhun bá ti ṣẹlẹ̀, ó máa tún lọ bọ́ Ọlọ́run sọ̀rọ̀. Kò ní sọ pé Ọlọ́run mo mọ̀ pé ó ti gbọ́ gbogbo nǹkan tó ń sọ. Ó máa tún lọ bèrè lọ́wọ́ Ọlọ́run láìṣẹ̀ tó wá tọ́ sọ́nà. Ọlọ́run á mú wa gbọ̀nà rere. Bí béèrè fún ọba tó jẹ́ ènìyàn kò burú, níwọ̀n tó jẹ́ pé Ọlọ́run ti mọ̀ ṣáájú, ó sì ti ṣètò fún èyí ṣáájú, ṣùgbọ́n wọn kò dúró de àkókò rẹ̀. Èyí kò sì dùn mọ́ Olúwa àti wòlíì rẹ̀ nínú. Pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ tó ní ṣe pẹ̀lú rẹ̀, pé Ọlọ́run pàṣẹ fún Sámúẹ́lì láti gbọ́ràn sí wọn lẹ́nu kó sì fún wọn ní ọba, fi hàn pé ìbéèrè wọn wà ní ìbámu pẹ̀lú ìpèsè Ọlọ́run fún gbígbé ọba kalẹ̀. Dídé ní Ísírẹ́lì, ohun gbogbo ṣiṣẹ́ ní ìbámu pẹ̀lú ètò Ọlọ́run. Ìgbà tó ń béèrè fún, wọ́n á rí pé ohun tó náà ti sọ tẹ́lẹ̀, òun náà ló wàpá fẹ́ wá ṣẹ. Gbogbo ẹ̀ ṣiṣẹ́ papọ̀ fún ìgbékalẹ̀ ètò Ọlọ́run. Now, Ọlọ́run sọ fún Sámúẹ́lì láti kìlọ̀ fún wọn ṣáájú ní ìbámu pẹ̀lú Deuteronomy 17:14 síwájú. Ṣùgbọ́n àwọn ènìyàn náà kọ̀ láti gbóhùn Sámúẹ́lì. Yahweh ti mọ̀ ṣáájú kí Sámúẹ́lì tó jẹ́ àbọ̀ fún. Ó fààyè gba ìbéèrè wọn. Síbẹ̀ pẹ̀lú ìbéèrè fún ọba wọn tí kò dára tó, òun kò pa wọ́n tì. Ó ń tọ́ wọn nípasẹ̀ wòlíì Sámúẹ́lì ní yíyan ọba Sọ́ọ̀lù. Àwọn ẹ̀kọ́ tí a rí kọ́. Ọlọ́run mọ ohun tí ó tọ́ fún àkókò tí ó tọ́. Ó fààyè gba ìgbékalẹ̀ fífi ọba jẹ ní Ísírẹ́lì ní àkókò tó yẹ. Má ṣe gbìyànjú láti gbọ́n jù ú lọ. Bí ìlànà ìṣàkóso ìṣèjọba ènìyàn yóò máa yí padà títí dé ayérayé, ṣùgbọ́n Ọlọ́run wà títí olùṣàkóso gbogbo orílẹ̀-èdè tí kì í yí padà. Ọlọ́run ò ń yí padà. Gbogbo ìṣàkóso ènìyàn, system of government máa change. Ìgbà kan là ń ṣe military system of government, ìgbà kan la tún ṣe presidential, anything ló máa ṣe. Ṣùgbọ́n Ọlọ́run òun ò lè yí padà, ó máa wà títí láéláé. So mo fẹ́ bẹ̀ wá, mo dẹ̀ ń fa àkókò náà rọ̀ wá. Ẹ má ṣe jẹ́ akùnà. Ẹ jẹ́ ká máa fi ọ̀rọ̀ wa lé Ọlọ́run lọ́wọ́. Àwa náà tá dẹ̀ jẹ́ ọmọ ìjọ, ẹ má jẹ́ ká jẹ́ ẹ̀gàn fún ìjọ tí a wà. Ẹ má ṣe jẹ́ ká mú ẹ̀gàn bá orúkọ Ọlọ́run. Ẹ má ṣe mú ẹ̀gàn bá ìdílé tí ẹ wà.
gẹ́gẹ́ bí àwọn ọmọ Samuel wọ́n mẹ́gàn bà orúkọ bàbá wọn, wọ́n mẹ́gàn bà iṣẹ́ ìránṣẹ́ bàbá wọn. Ìgbà tó yẹ kí bàbá wọn fẹ̀yìntì kó máa jẹun ọlá, kó máa ṣògo, òun ni gbógun yín dìde. Mo dẹ̀ fẹ́ ká tún mọ̀ dájú pé èèyàn darúgbó, pé èèyàn dàgbà, èèyàn ń ṣẹ̀ṣẹ̀. Ohunkóhun tó bá dẹ̀ tí àgbàlagbà bá nílò gẹ́gẹ́ bí ìrànlọ́wọ́, yóò yẹ kí iṣẹ́ ìránṣẹ́ náà kó lè ràn án lọ́wọ́ nítorí ó ti ṣiṣẹ́ takuntakun nígbà tó jẹ́ èwe fún iṣẹ́ yẹn, fún ìjọ yẹn. Kò wá di pé nígbà tó bá dàgbà tán lẹ máa wá tánù bẹ́ẹ̀ ni pé kò ń ṣe èèyàn. Olúwa túbọ̀ máa ràn wá lọ́wọ́. Mo dẹ̀ mọ̀ pé Olúwa túbọ̀ máa tì wá lẹ́yìn. Jésù Kristi, Ọlọ́run aláàánú, wà pẹ̀lú wa. Má fi wá sílẹ̀. Olúwa, ohun tó fẹ́ ká mọ̀ yìí, Olúwa, ká ṣe ti mọ̀ ẹ́. Ó gbọ́ ibi tí ká ti ṣàtúnṣe, fún wa lórí ọ̀fẹ́ láti ṣàtúnṣe. Olúwa, jẹ́ ká yí wa kó bẹ̀ sí máa fi ògo fún Ọlọ́run. Jésù Kristi, Olúwa wa. Àmín. Praise the Lord. Àmín.